Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè yìí tó ṣẹ̀ṣẹ̀ fipò sílẹ̀ Ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla ṣe àbẹ̀wò sí ìlú Òkùkù lọ́jọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí ìyẹn ọjọ́ kẹsàn-án oṣù kẹfà láti kí ọmọọba Ọlágúnsóyè Oyinlọla. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Oyinlọla ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́, Arẹgbẹṣọla sọ pé ṣe ló wá dúpẹ́ lọ́wọ́ ọmọọba Òkùkù fún àbẹ̀wò tí ó ṣe sí ọ́fíìsì òun l'Àbújá ní kété tí òun di mínísítà. Ó ní lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá kí òun nígbà náà, bẹ́ẹ̀ ni àwọn míì kò wá rárá, ṣùgbọ́n Oyinlọla wá kí òun pẹ̀lú èròǹgbà tó dáa èyí tó yàtọ̀ sí ti ọ̀pọ̀ àwọn èèyàn. Arẹgbẹṣọlá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀gá òun ni Oyinlọla jẹ́ lọ́nà méjì. Lákọ̀ọ́kọ́, ó ti ṣe gómìnà nípínlẹ̀ Èkó nígbà tí òun ò tí ì di ipò kankan mú. Bẹ́ẹ̀ ló tún ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú òun. Ó ní ẹ̀dá tó yàtọ̀ ní Oyinlọla, nítorí tó bá jẹ́ ẹlòmíì ni kò ní fẹ́ kí èdè àìyedè tó wà láàrin àwọn parí láéláé, ṣùgbọ́n Oyinlọla jẹ́ olùfẹ́ àlàáfíà. Nínú ọ̀rọ̀ tirẹ̀, ọmọọba Ọlágúnsóyè Oyinlọla dúpẹ́ lọ́wọ́ Arẹgbẹṣọlá fún àbẹ̀wò náà, ó sì kí fún àṣeyọrí ipò mínísítà tí ó ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀. Lára àwọn tí wọ́n bá Arẹgbẹṣọlá lọ sí ìlú Òkùkù ni Ọ̀nàrẹ́bù Najim Salam, Ọ̀nàrẹ́bù Rasheed Ọlálékan, Ọ̀nàrẹ́bù Wálé Adédoyin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.